eléyìí ó ti bá wọn ọgbọ́dọ̀ mọ gbogbo àwọn mazaibu yìí àtàwọn ìtìláàfù wọn ṣẹgẹtì lórí masala mi nta ń pè ìlú ní mímọ́nu tí gbogbo wọn bá sì ń bẹ wọn change ọ̀pọ̀lọpọ̀ masabi wọn gbà wọn bá wá sí mọ́ wọn gbà wọn bàtàrà wọn gbà wọn bá wá sí mọ́ ìwọ tó wá jó mímọ́ àwọn ti dá wọn padà lórí pé gbogbo ń táwọn wí yìí o tó bá rí mi tó dáa jù lọ. àgbọ́yé tó bá rí mi tó dáa jù yìí táwọn wí yìí lọ. ó mu wá. àwọn gbà. ìmáàmù wọn ní ń bẹ tí wọn ò lè dá ọ̀rọ̀ ẹnu. kò sí. Imam Maliki ní kullun yúkhasu àni uwa yurad illa dhahiba hadha al-qabr gbogbo wa wọn máa mú nta bá sọ èyí tí ọba dá wọn sì júlẹ̀ wọn làwọn ọ̀fẹ́ tànà Muhammad kan náà lẹ́nìkan gbọ́dọ̀ dànù pé wọn ẹnìkan gbọ́dọ̀ dànù pé ó ṣe gbí bẹ́ẹ̀ torí ntọ́ bá wí ó ṣe déédéé tọ́lọ́hùn ni. so o ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀. Imam Abu Hanifa ó ní innama nahnu basharun naqulu al-qawla al-yawm wa narji'u anhu gada àwa ẹ̀dá ni wá tá a bá sọ̀rọ̀ kan lónìí tó bá dọ̀la a tún lè padà wípé nta wílá náà wọn lọ. àwí bẹ́ẹ̀ mọ́. ó ti yé. àgbọ́yé. bọ̀ kí ni ìyá máa jọ mí lójọ́ lèmi wà ní ha kí wọ́n á dọ̀rọ̀ Málìkì nù ọ̀rọ̀ tí Málìkì wí ọ̀rọ̀ tí Abu Hanifa sọ ọ̀rọ̀ tí Abu Hanifa bá wí àbẹ́yìí tí Málìkì bá sọ máa kánà kọjá pé mọ́sàbí rẹ̀ náà lọ gbalẹ̀ níyà yìí tí Málìkì bá sọ̀rọ̀ kan tí ń bá wo ti Abu Hanifa tí mo rí pé òun ló ṣe déédéé ní ti ń ṣe mí lọ́ba ní ti ń ṣe mí lọ ló sì bá làákà yìí lọ o ti yẹ báwọn yín ju ti Málìkì lẹ́yìn mú yín torí èmi ò sínú mọ̀kọ́lídù ìmáàmí o ti yẹ báwọn wà mukhalafatu ìmáàmí o ti yẹ báwọn mukhalafatu ìmáàmí laysa ta'ana fi imamati kí ẹ khalafa ìmáàmù Málìkì àbí ìmáàmù Ṣáfi'í oyin wo túmọ̀ yìí pé ha kí wọ́n khalafa Ṣáfi'í ha ó ń tọ̀ òun ti sẹ̀ sọ́lọ́hún àwọn àhímọ́tù kìíní kakọ́ àtàbùkù ẹ̀ kìí ṣe tọ́ánù ìyẹn gbọ́dọ̀ lọ́lẹ́ ìmọ̀ rẹ̀ ọmọ ọ̀dà ní ṣe ẹ máa wọ Allahu akbar kabira ìmáàmù Málìkì inú masáàbí tiẹ̀ ó ti yé báwọn òun fara máa kásẹ̀ bisimilayi làwọn fẹ́ kírun tàwa fẹ́ ké Fatiha. Allahu akbar alhamdulilayi rabbil alamin arrahman arrahim Málìkì nù. má wulẹ̀ ṣe bisimilayi. má ṣe bisimilayi. má bá Fatiha lọ. Ṣáfi'í ó ti yé báwọn àti Abu Hanifa àwọn ní kí a ṣe bisimilayi. ó ti yé báwọn bá ṣe bisimilayi àti Hanbali Ahmadu ọmọ Hanbali ó ní ká ṣe bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin kí ni wọ́n ṣe wọ́n khalafa ara wọn àwọn lọ́lọ́tọ̀ Málìkì náà lọ́lọ́tọ̀ èyí tó bá wù ọ́ ló mú bẹ́ẹ̀ ara tá à ń sọ fún yín. ẹni tó bá kírun láì ké Fatiha ńkọ́ láì ké bisimilayi ọlọ irun rẹ̀ bàjẹ́. kò bàjẹ́ ẹni tó ṣe bisimilayi ọlọ. òun tiẹ̀ náà lálàáfíà. lọ́dọ̀ Ṣáfi'í òun ní tí a bá wọ mọ́sálásí ń jọ Jímọ̀ tó ọkọ̀ wọ mọ́sálásí Ìmáàmù Ṣáfi'í lọ́dọ̀ tòun ká kọ́ sinafila araka méjì. Málìkì ló wọn ọ̀fara mọ́ ó ní lọ́dọ̀ tòun ló wọn gbà ó ní ẹ mọ̀ sí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé sọ mọ́sí àbí tẹ́ ń tẹ̀lé mọ́sí àbí òun ò ní kẹ́ni kan tẹ̀lé òun túláàsì àmọ́ òun ọ̀fara mọ́ lọ́dọ̀ tòun òun ló lóun ọ̀fara mọ́ èmi tí ń tẹ̀lé mọ́sí àbí Málìkì tí mo wá rí i pé ti Ṣáfi'í tó lóun fara mọ́ ká sinafila araka méjì tí mo wá rí i pé òun lọ bá mi láàmú tí mo wá ṣe náfìlà araka méjì ń jọ Jímọ̀ kẹ́nìkan wá ní ha ẹ̀yìn àfa yìí ẹ ti tako Málìkì àtakó fúkàmì ọ̀tako Málìkì ṣé Málìkì lọ́rọ̀ ohun mi tọ́ra mi tó ní wá kírun. àbẹ̀wò là nẹ́bí. nítorí àwọn méjèèjì fi lè yapẹnu lórí rẹ̀ ní ajẹ́ pé bá a bá ṣe é a fi wá èlé náà ni bá a sì ṣe é àlẹ́sẹ̀. so Mashallah. kíní òun gbọ́dọ̀ yé wa ó díjọ́ tó kíní òun bá tó yé àwa tá à ń jẹ́ mùsùlùmí ká tó mọ̀ pé ìsìlámù rọrùn púpọ̀. tá a bá tẹ̀lé mọ́mù kan nísìnyí a lè mú nǹkan mi lọ́dọ̀ mọ́mù mi. dáadáa tá a sọ ti mọ́mù tá à ń tẹ̀lé nu àní mọ́mù tá à ń tẹ̀lé la ó là gbọ́dọ̀ tẹ̀lé nu. Allahu akbar. ó ní tóun bá wí tá a bá di kó ṣe déédé ká mú èyí tó bá ṣe déédé ká fi lẹ̀ ká má tẹ̀lé òun gbogbo àwọn àhímọ̀ mẹ́rẹ̀ ni wọ́n ní àgbọ̀dọ̀ tẹ̀lé àwọn. tó bá sì lẹ́rìí ibi tó bá ti ká tẹ̀lé àwọn ọ̀yá sọ fún mi. mẹ́rìí ẹ̀ wá lọ́tìlẹ̀ ẹ máa kọ́ sí wa gbogbo wọn là gbọ́dọ̀ kọ́ sí àwọn àgbọ̀dọ̀ kí báwọn ti ń ṣe náà là máa ṣe gbogbo ohun táwọn bá wí tó bá ṣe déédé ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì tó sì bá làákà yìí lọ àbí tá a bá rí inú ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì a máa rí lọ́dọ̀ àwọn àríkó ṣe déédé làákà yìí ó yìí ṣe déédé ní ti ń ṣẹlẹ̀ tiwa lọ́dọ̀ tiwa kàmú èyí tó bá ṣe déédé kájú lẹ̀
gbogbo wọn ti sọ bẹ́ẹ̀ fún wa alkunut níbi ìrun àsùbá ó ti yé báwọn kunutu àmọ́ kébi àsùbá wọn taba kéèké tán ẹ̀rẹ́ gan tá a máa kunutu yẹn Allahu akbar kabira Shafi'i wọ́n máa ké lẹ́yìn níbi ìrun àsùbá Imam Shafi'i Abu Hanifa olóhùn onílọ́dọ̀ tóun oníkò sí ti ń jẹ́ kunutu faramọ́ tóun olóhùn faramọ́ onítorí pé àná Muhammad ti ń ké kunutu ọlá nàbí ọ̀gbẹ́ kunutu síbi ìrun àsùbá ó ní gbogbo ọ̀nà tá ànábì bá ń kí àtàsùbá àtàyílá àtàlásà àti mọ́gàjì záì lànàbì máa ké kunutu mbẹ́ ń sì máa ké inda nawazil ni tí nǹkan ká bá ṣẹlẹ̀ bóyá wọ́n pa mùsùlùmí àbájálù ńlá kan ṣẹlẹ̀ lànàbì máa fi kunutu yẹn a máa fi ṣàdúà a máa fi rán Ọlọ́run sáwọn kèfèrí a sì máa béèrè lọ lórí mùsùlùmí n tó ń fa kunutu nù ni kunutu ni ẹlòmíì ti sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn nísìn wẹ́kẹ́ ìmáàmù tí ó bá wá ma kunutu tó bá fẹ́ jẹ́ ìmáàmù wọn à ní kó ké kunutu tí ó bá ti wá kiri kunutu ké wọ́n yọ ní ìmáàmù mọ́ challenge gbogbo ẹni tí ń jẹ́ ìmáàmù àbáwọn tí wọ́n fi yàn jẹ ìmáàmù ibo wọ́n ti ní ká máa wo ẹni tó bá ma kunutu ké inú ṣùrùtù ìmáàmà. Naam. wọ́n challenge wọ́n tọ́jà fa. níbo lẹ̀rí ẹ wà. ibo lẹ̀rí ẹ wà wípé ó ti ma àwọn òfin ọ̀ràn yanrun súnánù rẹ̀ faraide musahabatu rẹ̀ ntọ́túnṣe ntọ́ba jẹ́rẹ̀ kabuli ní ìbàdí gbogbo nǹkan ni ó ti ma. ó sì ní istitọ́ àtọ́lẹ̀ fi jẹ ìmáàmù atẹ́sí ẹ̀ o nígbà àwọn atẹ́sí gbogbo ẹ̀ pé àwa kù kunutu ẹ̀ ká kunutu ká gbọ́ ọwọ́ ká kunutu kọ̀ wá rí kunutu ká wọn ni tọ́sí ìmáàmù tọ́rọ̀ ọmọ kunutu ká ẹ bá mú ẹ̀rí ẹ̀ wá inú àdìsí àtàlùkùránì rẹ̀ tó lè wọ́n fi yàn jẹ ìmáàmù ya ummul qawma akra'uhum li kitabillah wa a'lamuhum bis sunnah ó parí wal kunut ó ti bá wọn kì í kò sínú sunna nabi sallallahu alaihi wasallam kunut ó sínú sunna sa nabi na ma ka kò sí sallallahu alaihi wasallam anabi ma ka kunut inda nawasil ni wọ́n fi ń pè ní kunutu nawazil kunutu tá nabi ma ka tí àwọn àṣẹlẹ̀ kan bá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ gbram làwọn àfáà ní Imamu Abu Hanifa ní kunutu tẹ́ni a máa kà yí kí la fi ṣe anabi ọ̀pá wa láṣẹ pé a máa ka kunutu Abu Hanifa ló wọ́n ka Imam Shafi'i ní wọ́n ka torí tí ó jẹ́ wọ́n ka ni wípé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ náà dì sí náà ara àwọn ọmọ yàrá míì tí wọ́n tún wà nù ogun tí wọ́n tún wà nù kínní ká máa kà á bá anabi náà ṣe máa fi ràn àwọn tọ̀hún lọ́wọ́ káwọn bí ṣàdúrà fáwọn náà jẹ́ mọ̀ yí pé ó wu Shafi'i nù àmọ́ wá wu ẹ̀kọ́ láàrin àwọn àhímà àti wò gbà fún láàrin ara wọn Abu Hanifa ní ọ̀gá lálòun kọ́dà ọ̀gá ló jẹ́ sí Málíkì tó kọ́ Shafi'i ká máa pè lọ́gọ̀ ọ̀gá àyẹ̀wò ẹ̀kọ́ ni ìgbà Shafi'i lọ sí Iraq tó lọ sí Kufa nílùú Abu Hanifa mọ́sálásí tí ó ti kírun àsùbá fún wọn jọ náà mọ́sálásí wọn ọ̀nbẹ̀lẹ́gbẹ̀ kábàárì Ànábì kábàárì Abu Hanifa ní Kufa ìbẹ̀lẹ́gbẹ̀ kábàárì rẹ̀ torí wípé ìlú Abu Hanifa ló wà Abu Hanifa ó sì faramọ́ kunutu Shafi'i faramọ́ kunutu àmọ́ láti fi sàpọ́nlé aṣáájú rẹ̀ àti láti rí pé òun mọ yìí ọ̀gá òun Abu Hanifa wá ké kunutu ń bi àsùbá àjọ náà wọ́n wá parí nù ẹnìkan bẹ̀rẹ̀ pé akáwùlá ẹ gbàgbé kunutu ó ní mi gbàgbé ó ní mo fi pọ́n àfa àwọn àgbàlẹ́ ni mo fi lo ẹ̀kọ́ pẹ̀lú wọn pé ìlú tá a wà yìí ìlú tí ẹni tó ní ìlú yìí ké kunutu ń bi rún àsùbá ìlú ẹ̀ làwa wà yìí àwa fi sàpọ́nlé ẹ̀ tó ọgbọ́ tó bá jẹ́ pé nǹkan ọ̀ràn yẹn ni àbọ̀jẹ́ súnà ọgbọ́dọ̀ kéńjọ́ náà àgbọ́yé bàbá àgbọ́wọ́ lọ́dọ̀ Ambali Amadu ọmọ Ambali àti Abu Hanifa bákan náà àwọn ní téèyàn bá sàlùwàlá ọwọ́ ń lọ bóyá wàá mú bíléèdì ọbẹ̀ gé kan ọbẹ̀ yọ kíní kan lọ́wọ́ rẹ ni bíléèdì wàá bù ọ lọ́wọ́ àbọ̀ ń lọ kọsẹ̀ ń lọ mọ́sálásí òyìnbó lálùwàlá Amadu ọmọ Ambali ní àlùwàlá rẹ já tún mí ṣe Abu Hanifa ní àlùwàlá rẹ já tún mí ṣe Imam Maliki ní àlùwàlá ọjà nínú ẹ̀jẹ̀ nínú kọ́ ọmọ lọ lè kírun níjọ́ tí Amadu ọmọ Ambali wá ń ṣe fatuwa yìí lẹ́nìkan wá bí Amadu ọmọ Ambali wípé èyí tẹ́ wí yìí Maliki ti ń jẹ́ àfáàfá àti yín náà òun ọ̀farama òun ní àlùwàlá ọjà ẹ̀yin ní àlùwàlá já Ambali lọ́dọ̀ tóun àlùwàlá já kan lọ tún mi ṣe ó ti yé báwọn wọn ni káàtì ẹ̀ wá ní ẹ̀dàkùn akaramakala ká wá ní bàbá wa Maliki ń bẹ láyé tẹ́yìn ò sì fara mọ́ tẹ́yìn pé àlùwàlá já yìí tó ń pa àlùwàlá ọjà Maliki wá ń bẹ láyé ẹ sì fẹ́ kírun ní ẹ̀yìn wọn
ẹ̀yin Málìkì nǹkan wá bù lọ́wọ́ ẹ̀jẹ̀ wá jáde ó wá fi nǹkan wé wọ́n nùnú wọ́n fi nǹkan wé ṣé ẹ kírun lẹ́yìn rẹ̀ abẹ́ẹ̀ ní kírun lẹ́yìn rẹ̀ torí pé ẹ lálùwà láti já a Imam Ahmadu ọmọ nbà ní kéyìí fàlà òzò lè khalifahu èyí ṣe tí ì ní kírun lẹ́yìn rẹ̀ kírun lẹ́yìn rẹ̀ èyí wò ní má kírun lẹ́yìn rẹ̀ èmi lèmi khalafa lọ́dọ̀ tèmi ká tún àlùwà láṣẹ lọ́dọ̀ mi ọlọ́lá àmọ́ngbà tí èso ọ̀ràn yẹn ọlọ́run o ti òun rí wípé kò ba àlùwàlá àwọn jẹ́nu èmi ti dùgbẹ́ bàjẹ́ yín ò túmọ̀ kí n má kírun ní ẹ̀yìn rẹ̀ báwọn àáfàá ti lò ó láàrin ara wọn nu. bí wọ́n ti yapa ara wọn nu. a ṣe wá dúró lérí mọ́sáàbí ẹyọ kan táwa nígbà náà wípé ẹyọ kan ní. ṣe rahma lil umma kò sì sí kí wọ́n máa tako kí wọ́n máa pé ọ̀rọ̀ tí Málíkì sọ yìí kí sáfì oní kò rí bẹ́ẹ̀ tó sì jọba kéwù rẹ̀ ọ̀rọ̀ tí kìíní sọ yìí kélé yìí oní kò rí bẹ́ẹ̀ tó sì jọba kéwù rẹ̀ wọ́n fi ń kọ́ àwa tí à ń bọ̀ wọ́n fi ń kọ́ wa ní ẹ̀kọ́ kalẹ̀ mọ̀ wípé ma hawala ilma jami'an ahadun la wala ma rasa